ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ibi à ń bá lọ tiẹ̀ wá yé mi mọ́ báyìí. Ẹ sì máa wò ó, àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ láàánú wọn ṣe mí, pàápàá jùlọ àwọn tí wọ́n lọ sá sí abẹ́ ibi tí wọ́n sá sí látàrí wípé wọn ò fẹ́ kí Dr. Yunus Toliat Ayélára kí wọ́n wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ wọn, ẹ mọ bọ́rọ̀ wọn ṣe jẹ́, wọn ò sì mọ̀ pé ọ̀rọ̀ àwọn dà gẹ́gẹ́ bí olè tí ó lọ bá olè pé kó bóun ṣe ilẹ̀kùn àbáwọlé òun ni. Kò sì mọ̀ pé òun fi ẹrù wọn fi sọ olè náà ni. Àsìkò tó bá wu olè ni ó wọlé torí òun ló mọ bó ṣe ṣílẹ̀kùn. Ó lè wọlé, ó lè jáde lásìkò tó bá wù, kódà ó lè wọlé pa onílé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn ṣe rí. Kẹ́ ẹ sì máa wò ó, torí gbogbo nǹkan tí wọ́n fi sá kúrò lọ́dọ̀ Dr. Yunus Toliat Ayélára láwọn èèyàn tá à ń sọ yìí, torí tí wọ́n fi sá kúrò lọ́dọ̀ wọn, àìṣe sùúrù wọn ni o, àìsí farabalẹ̀ wọn ni. Tó bá jẹ́ pé wọ́n farabalẹ̀ tí wọn ò kánjú bí ẹranko tó gbúròó ẹsẹ̀ olóko ni, tó wá ń sá tí ò mọ̀ pé ẹnu ọlọ́dẹ tó gbébọn lọ́ lòun ó padà lọ bọ́ sí lọ́rọ̀ wọn. Tó bá jẹ́ pé wọ́n farabalẹ̀ ni, gbogbo ohun tí wọ́n fẹ́ jẹ wọ́n padà rí jẹ lọ́dọ̀ Dr. Yunus Toliat Ayélára. Nítorí pé kí ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ mùsùlùmí sí mùsùlùmí ni, kò kan ẹlẹ́sìn míì pàápàá nílùú Ògbómọ̀ṣọ́ àti káàkiri àgbáńlá ayé ibi tọ́rọ̀ náà bá dé. Tá a bá wá wo ọ̀rọ̀ ní ìsìn báyìí ní ìsìn, àwọn tó gbé ọ̀rọ̀ rújú tí wàhálà wọn pọ̀ lórí ọ̀rọ̀ yìí, tí àwọn tí wọn ò mọ tí wọ́n ń ṣe tí wọ́n sá sí lábẹ́, àwọn tí èsè mùsùlùmí sá sí lábẹ́, àwọn tí èsè mùsùlùmí wá ń da omi àlàáfíà mùsùlùmí rú. Àwọn mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ báyìí ní ìsìn, àwọn ní ń po mùsùlùmí lógbòlògbò nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ dákun, kí ló dé? Ẹ jẹ́ á ronú àtúnbọ̀tán. Ẹ jẹ́ á ronú àtúnbọ̀tán gbogbo ẹ̀yin tẹ́ ń dá ọ̀rọ̀ ẹ̀rú lógbòlògbò. Ẹ̀rù kankan ò bà mí o, ẹ̀rù kankan ò bà mí. Kódà lónìí àbí lọ́la ẹ̀, kẹ́ ẹ yọ Dr. Yunus Toliat Ayélára, kẹ́ ẹ yọ wọ́n kúrò ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́la. Gbogbo bí bàbá ìwà kalẹ̀ sí pátá ọ̀nà ni, mo fọlọ́run bá búra, ọ̀nà ni. Kódà àwọn olórí ẹ̀sìn kan lórílẹ̀-èdè àwa yìí, wọn ò lè kà yẹn kún, wọn ò ní ka mọ́sálásí yẹn kún látàrí pé n tí wọ́n fẹ́ ń bẹ̀ kò ní ṣẹlẹ̀ ń bẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ̀ẹ̀kejì ni pé ẹ̀yin tẹ́ ń fà nílùú Ògbómọ̀ṣọ́ yìí, tẹ́ rò pé ń bá Dr. Yunus fà yìí, tẹ́ rò pé ó já mọ́ yín lọ́wọ́, ó ti ṣẹlẹ̀ láwọn ìlú kan náà rí. Àwọn tí ó já mọ́ lọ́wọ́, àwọn tí wọ́n sì lulẹ̀, wọ́n lulẹ̀. Ṣùgbọ́n ibi tó bá jẹ́ wípé òdodo, àwọn ìlú tá à ń sọ yìí, àwọn tó jẹ́ pé orí òdodo náà dúró lórí òdodo ẹ̀sìn, tí gbogbo àwọn èèyàn sì rí pé orí òdodo ẹ̀sìn ni wọ́n dúró lórí. Nílùú tá à ń sọ yìí, ẹ lọ wo mọ́sálásí ìlú bẹ̀, ẹ̀ta oró làwọn tí ń kírun bẹ̀. Ṣùgbọ́n ẹni tí wọ́n mọ̀ pé olódodo leléyìí, òdodo ni n tí ń sọ rèé, ẹ lọ wo àwọn tí ń kírun bẹ̀, lọ wò bó ṣe rí. Ẹ jẹ́ n fi ìlú Ìwó ṣe àpẹẹrẹ. Ẹ lọ wo mọ́sálásí bàbá olùkọ́ àgbà nílùú Ìwó. Ẹ lọ wo mọ́sálásí bàbá olùkọ́ àgbà, ẹ bèrè dáadáa, bàbá olùkọ́ àgbà Sheikh Muhammad Abdul Baki, kọ́lọ́run ọba kó bá wa ṣàlékún kẹ́ bàbá. Ẹ lọ wo mọ́sálásí wọn nílùú Ìwó bó ṣe máa ń rí níjọ́ Jímọ̀, nígbà bá ń bẹ láyé bó ṣe máa ń rí. Nígbà bá wa Sheikh Muqaddam Hussein Akínọlá náà ń bẹ lẹ́yìn, ẹ wo mọ́sálásí wọn ṣe ń rí nìsín. Ìgbà tí mọ́sálásí ńlá ìlú Ìwó ń yí padà nígbà tí bàbá ọba Olúwo tilẹ̀ wó yìí, ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Fẹ́milóyè tí wọ́n jẹ, ní mọ́sálásí ńlá Ìwó ṣẹ̀ṣẹ̀ ń yí padà díẹ̀díẹ̀, làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń yí padà látàrí pé bàbá ọba wọn ti ṣàwọn àtúnṣe kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ lọ wo Eid, tá a bá fẹ́ lọ kírun Eid Iléyá àbí ìtúnu àwẹ̀, ẹ lọ wo ibi térò ti pọ̀ jù. Ẹ lọ wo Eid bàbá olùkọ́ àgbà, ẹ lọ bí ṣe máa ń rí. Ẹ wo tọba, nígbà tí bàbá ọba Dr. Abdulrasheed débẹ̀, Adéwálé Àkànbí Fẹ́milóyè ní Eid ọba tó tẹ̀tẹ̀ ń kún yàtọ̀. Ẹni tó bá ní ẹ̀là ń pa kọjá kọ́ bọ́ọ̀tà kọjá wa. Ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́, ẹ má fẹ̀dí ara yín ta lẹ́yìn tẹ́ ẹ lọ sápamọ́ síbì kan láti máa da ibi tó wà láàmú. Ẹ má fẹ̀dí ara yín ta, torí tí
ẹ bá sọ sí lórí ní tẹ̀yìn sí lórí aburú tẹ́ gbé lọ́wọ́ yìí ẹ fẹ́ di ara yín ta nítorí pé ní tó dá mi lójú ni pé tó bá ṣẹlẹ̀ lọ́ra gbọ̀n mọ́sálásí tí ó wá ìyá mi fẹ́ pé gbogbo àgbáyé wọn ò ti kọ́ yóò wù bẹ̀ wọ́n ebi kúrò níbì kan ni kọ̀sẹ́ntì bí dájọ́ sọ pé kúrò náà lù àti pé ẹ jẹ́ kí n sọ ọkàn fún yín tó máa lọ bí lọ́wọ́ ọmọ Yorùbá ẹ lè jẹ lórí ọ̀rọ̀ Dr. Yunus àti Àìlára àfi tó bá jẹ́ pé àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n wá ń lo Ògbómọ̀ṣọ́ àtàwọn àgbààgbà kan ń bẹ tó bá jẹ́ pé àwọn ọ̀dọ́ tó wà ń bẹ wọn ò lọ́jọ́ ọ̀la lókun lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn tó jẹ́ mùsùlùmí àti pé àfi tó bá jẹ́ pé àwọn àgbààgbà tí wọ́n wà náà lù yẹn tí ojú inú wọn fọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lókun pé kí lẹ̀sìn fẹ́ sọ́n lù lọ́la kí lẹ̀sìn ń bá bọ̀ tẹ́lẹ̀ nígbà tí ẹni tí wọ́n pè Dr. Yunus dé ipò wo lẹ̀sìn wà nílùú Ògbómọ̀ṣọ́ lókun ẹ lè jẹ ẹ lọ kọ́lẹ̀ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run mo ṣe ń sọ Ọlọ́run wọlá pé odò tá à ń wò yìí bí ṣe ń sàn lọ tí ń sàn bọ̀ kì í ṣagbára ẹnìkan ọmọ bí ṣe ń sàn ẹ bá ń gbé kámẹ́rà sí odò yẹn Ọlọ́run wọlá pé odò tẹ́ ń wò yìí sísàn lọ sísàn bọ̀ rẹ̀ orísun rẹ̀ kò sẹ́ni tó mọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba Elédùà gbogbo ẹni tó bá lóun ó da Dr. Yunus àti Àìlára tó bá lóun ó dà wọ́n láàmú Ọlọ́run wọlá àṣẹ rẹ̀ tó fi dá odò yìí tí ń sàn lọ tí ń sàn bọ̀ tó yẹ pé ibi tí ń sàn wá òun ló mọ̀ òun ló ṣẹ̀dá rẹ̀ ibi tí ń lọ forí sọ òun náà ló mọ̀ Ọlọ́run wọlá àṣẹ ìjọ kan sọ Ọlọ́run wọlá pé àṣì kankan lẹ́yìn Ọlọ́run àṣì ló kankan láwà kankan lẹ́yìn Ọlọ́run bọ́lá Ọlọ́run akọ̀rọ̀ àti gbogbo ẹni tó bá fẹ́ da Dr. Yunus láàmú àdánwò tí ó kàn wọ́n tí wọ́n è jẹ́wọ́ gbangba pé Ọlọ́run foríjì mi lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí o Ọlọ́run foríjì mi lórí ọ̀rọ̀ ọmọkùnrin Ọlọ́run dákun bá ní gbé kò wọ́n má jẹ́ wọn ó ṣàìsàn má jẹ́ wọn ó kú ṣùgbọ́n àdánwò tí ó kàn wọ́n tí wọ́n fi tètè túbá lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n fi tọrọ àforíjì ní gbangba wálíà tí wọ́n padà sí ibi òdodo Ọlọ́run dákun bá ní fi kàn wọ́n kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lọ́lá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.